Àwọn tó gbà yẹn rere gan wọ́n nílò ẹ̀mí mímọ́ láti mọ òye ìwé mímọ́. Ká tó wá sọ pé ẹni tí ọ̀tí ẹ̀ gba Jésù tó ta kété, èèyàn nípa tara kò lè mọ nǹkan tẹ̀mí. Èèyàn lè lọ ilé ẹ̀kọ́ Bíbélì, èèyàn lè jẹ́ ọ̀jọ̀gbọ́n kó mọ Gíríìkì, kó mọ Hébérù, kó mọ gbogbo èdè tán fi kọ́kọ́ mọ̀ Jésù, ó ṣeé ṣe. Ọlọ́run gbàlà, ògo ni fún orúkọ rẹ̀. Bàbá rán ọ̀rọ̀ rẹ̀ sí wa, ká yàn ká dúpẹ́. Jésù Kristi Olúwa wa, àmín. Kí ẹ má gbàgbé àwọn ògbó ẹni tí Kristi jẹ́ nínú ìwé mímọ́, tí àwọn ògo dídé rẹ̀ tí àwọn èèyàn májẹ̀mú láéláé tí wọ́n ń wọ̀nà fún. Ògo dídé Kristi tí àwọn èèyàn májẹ̀mú láéláé tí wọ́n ń wọ̀nà fún. Nínú fọ́nrán tó lọ mo jẹ́ kó yé yín pé gbogbo ìwé mímọ́ ni ó sọ nípa Jésù Kristi. Ìwé Mósè kọ nínú òfin, àwọn ìwé márùn rẹ̀ àti gbogbo àwọn ìwé tó kù nínú ìwé mímọ́ ó ní a pè ní ìwé àwọn wòlíì. Mo wá ti fi hàn yín pé Jésù fúnra ẹ̀ nígbà tí ó wá sí tẹ́ḿpìlì, tó wá sí sínágọ́gù, wọ́n fún ní ìwé Àìsáyà láti kà. Ọba ògo fúnra rẹ̀ sọ fún wa pé gbogbo àwọn ìwé yìí ni wọ́n sọ nípa òun o. Torí pọ́n sọ yẹn, mo fi fẹ́ ká wo àwọn ògo ẹni tó jẹ́ nínú ìwé mímọ́. Ní òní a ó tẹ̀síwájú láti wo Kristi bíi òkúta igun ilé. A ó sì wò ó nígbà tó ń fúnra ẹ̀ tó ń dá wọn padà sí ìwé mímọ́. Nínú ìwé ìhìnrere Mátíù orí 21 ní ẹsẹ̀ 42, Jésù wí fún wọn pé, àbí ẹ̀yin kò kà á nínú ìwé mímọ́ pé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun ló di pàtàkì igun ilé. Iṣẹ́ Olúwa ni èyí, ó sì jẹ́ ìyanu ní ojú wa. Nínú ìwé orin Dáfídì, torí ọ̀rọ̀ orin Dáfídì ni Jésù fàyọ yẹn, pé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ lẹ̀ òun ló di pàtàkì igun ilé. Ìwé onísáàmù 118, ẹ já wo ẹsẹ̀ 22. Òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ni ó di pàtàkì igun ilé. Òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun ló di pàtàkì igun ilé. Jésù Kristi ní òkúta yẹn. Jésù Kristi ní òkúta yẹn. Inú sáàmù nìyẹn. Ó di pàtàkì igun ilé. Ní Mátíù orí 22, wọ́n fẹ́ kí a wo ọ̀rọ̀ ìtàkùrọ̀sọ láàrin Jésù Kristi àti àwọn ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀sìn. Ẹja lọ bẹ̀. Ọ̀rọ̀ àwọn Farisí ni. Yóò dá kákà láti ẹsẹ̀ 41. Bí àwọn Farisí ti kó ara wọn jọ, Jésù wá bi wọ́n. Àwọn ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀sìn lélẹ́yìí. Àwọn Farisí wọ́n lóye Bíbélì, wọ́n ní ọpọlọ wọn. Ẹni tí ìwé mímọ́ wá ń sọ nípa ẹ̀, ó wá déwájú wọn, wọn ò dá mọ̀. La fi máa ń sọ fún ẹ̀yin èèyàn pé ó lè ní Bíbélì lọ́wọ́. Àwọn tó gbà yẹn rere gan wọ́n nílò ẹ̀mí mímọ́ láti mọ òye ìwé mímọ́. Ká tó wá sọ pé ẹni tí ọ̀tí ẹ̀ gba Jésù tó ta kété, èèyàn nípa tara kò lè mọ nǹkan tẹ̀mí. Ẹ gbọ́, òye yé wọn, wọ́n lọ
èèyàn lè lọ ilé ẹ̀kọ́ bíbélì kó má mọ Jésù, èèyàn lè jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀kọ́ bíbélì kó lóun mọ bíbélì, kó mọ gíríkì, kó mọ hébérù, kó mọ gbogbo èdè tán fi kọ́, kó má mọ Jésù. Ó ṣeé ṣe. Àwọn Farisí ní Jésù bá sọ̀rọ̀ yìí, ẹ wá o, Jésù bí wọ́n wípé ẹ̀yin ti ro ti Kristi sí ọmọ ta ní í ṣe. Wọ́n wí fún un pé ọmọ Dáfídì ni. Ṣẹ̀gbọ́n ní òye yé wọn, wọ́n ní ọmọ Dáfídì ni. Ní tí wọ́n mọ̀ nìyẹn. Jésù wá fẹ́ mú wọn wọnú tí ò yé wọn. Ẹ wá gbọ́ wọ́n ní wọ́n fi pé ọmọ Dáfídì ni. Ó wá wí fún wọn pé èéṣe tí Dáfídì nípa ẹ̀mí fi ń pè é ní Olúwa, wípé Olúwa wí fún Olúwa mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. Ǹjẹ́ bí Dáfídì bá ń pè é ní Olúwa, èéha ti rí tó fi wá jọmọ ẹ̀? Kò sì sí ẹnìkan tó lè dá lóhùn ọ̀rọ̀ kan, bẹ́ẹ̀ ni kò sì sí ẹni tó jẹ́ bí léèrè ohun kan mọ́ látọjọ́ náà lọ. Àwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀sìn ló ń bá sọ̀rọ̀ yìí o pé ẹ lọ́mọ Dáfídì ni. Kí wá ló dé tí Dáfídì, ẹyẹ èèyàn mímọ́, gbogbo àwọn èèyàn mímọ́ nù bíbélì tí Olúwa ti ẹnu wọn sọ̀rọ̀ ìwé mímọ́ jáde, kò sí iṣẹ́ ọpọlọ kọ́. Dáfídì tó sọ̀rọ̀ yẹn iṣẹ́ ọpọlọ kọ́. Gbogbo àwọn tí Ọlọ́run lò láti tipasẹ̀ wọn mú ìwé mímọ́ jọ fún wa, iṣẹ́ ọpọlọ kọ́ ni wọ́n ṣe. Kò sí ọlọ́gbọ́n ayé kan tó lè rí ní tá à ń sọ yìí. Kò sí onímọ̀ kan pé ọmọ kan ọpọlọ rẹ̀ mú yányán gúrú ni. Kán bá péré ní gúrú, kó péré ní gúrú, ó lè mọ Jésù àbí tó bá fara hàn. Bẹ́ẹ̀ ni ó ló bá wọn sọ yìí nísìn. Wọn ọ̀rọ̀ pèsè jẹ́ torí ọ̀rọ̀ yẹn ó ti kọjá ọpọlọ. Nítorí nínú Sáàmù, orin Dáfídì, orin orin 110, orin 100 ní ẹsẹ̀ 1 ni Dáfídì ti ń sọ nípa ẹ̀mí mímọ́. Pé Olúwa wí fún Olúwa mi pé Olúwa wí fún Olúwa mi pé ìwọ sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. Ṣé ẹ̀rí báyìí ògo ẹni tí Kristi jẹ́, tí a kéde rẹ̀ nínú ìwé mímọ́, tí àwọn èèyàn májẹ̀mú láéláé tí wọ́n ń dúró dè. Nígbà wá dé, ọ̀pọ̀ wọn náà ni ó gbàgbọ́, pàápàá àwọn tó tún pera wọn lọ́jọ̀gbọ́n, torí pé ṣe ló dàrú mọ́ wọn lójú. Èyí tí mò ń sọ fún ọ yìí náà, ẹlòmíràn sọ pé kì í ṣe rọrọ ilé ẹkẹ máa bá àwọn èèyàn sọ ìṣòro àwọn èèyàn ní kọ́ tán. Sẹ́ẹ̀rí tó jẹ́ kẹ́ ẹ gbé ṣòro lójú tí ṣòro fi di ọba fún yín ni pé ẹ mọ Kristi. Àwọn tó mọ Kristi wọ́n yìí lé ogun kiri, wọ́n àti ẹ̀ lógun. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ Jésù yìí náà ni mo fẹ́ kẹ́ ẹ tún kíyèsí. Ọ̀rọ̀ tí Jésù sọ gbẹ̀yìn ní Jerusalem, Matthew orí 23, Matthew orí 23 ní ẹsẹ̀ 39. Jẹ́ a gbọ́ ọ̀rọ̀ tí ọba ògo sọ gbẹ̀yìn. Ó ní mo sì wí fún yín, ẹ̀yin kì yóò rí mi mọ́ láti ìsinsìnyí lọ, títí ẹ̀yin ó fi wí pé olùbùkún ni ẹni tó ń bọ̀ wá lórúkọ Olúwa. Ẹ̀yin èèyàn mímọ́, Jésù yìí ọ̀rọ̀ ìwé mímọ́ náà ló ń sọ yìí o. Èyí tí onísáàmù sọ, ẹjẹ́ á tún lọ wí orin Dáfídì, orin 118, orin Dáfídì, orin 118 ní ẹsẹ̀ 26, orin 118 ní ẹsẹ̀ 26,
ó ní olùbùkún lẹni tó ń bọ̀ wá lórúkọ Olúwa, àwa fi ìbùkún fún ọ láti ilé Olúwa wá. Jésù ọ̀rọ̀ onídáfídì, ọ̀rọ̀ onísáàmù yìí ní ọ̀fàyọ fún wọn yẹn o, pé ẹ ní rí mi tẹ́ fi sọ wípé olùbùkún lẹni tó ń bọ̀ wá lórúkọ Olúwa. Wọ́n sọ níta pé Júdásì ọ̀dà nínú ìwé sáàmù yẹn náà ní orin 41, orin Dáfídì orin 41. bẹ́ẹ̀ ni ẹjẹ́ àwọ̀ ẹsẹ̀ 9. ó ní tòótọ́ ọ̀rẹ́ ìyọ̀rẹ́ ara mi, ẹni tí mo gbẹ́kẹ̀lé, ẹni tí ń jẹ inú oúnjẹ mi, ó gbé gìgísẹ̀ rẹ̀ sí mi. Dáfídì ló ń sọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ ló ń sọ̀rọ̀ nínú Dáfídì. Ẹ̀mí mímọ́ ni olùkọ́ Bíbélì. Ọkọ̀ ó lo àwọn èèyàn láti sọ̀rọ̀, wọ́n sì kọ sílẹ̀. Ó ní yìí Dáfídì ó ń sọ tẹ́lẹ̀ nípa Júdásì. Wọ́n àkọ́kọ́ Júdásì ń bẹ̀ pé ọ̀dàlẹ̀ rẹ̀ ẹni Jésù fi ṣe ẹni tí ń kó àpòlé rẹ̀ akápò, ọgbẹ́kẹ̀lé ni, ọ̀dáradé ni ló fi gbówó rẹ̀ lé lọ́wọ́. Wọ́n jọ ń tọwọ́ bọwọ́ ni. Ó sì dá ọba ògo. Ìhìnrere Jòhánù orí 13 ẹsẹ̀ 18. Ìhìnrere Jòhánù orí 13 jáwó ẹsẹ̀ 18. Ìhìnrere Jòhánù orí 13 ẹsẹ̀ 18. Kì í ṣe ti gbogbo yín ni mò ń sọ. Èmi mọ àwọn tí mo yan, ṣùgbọ́n kí ìwé mímọ́ kó lè ṣẹ, ẹni tí ń bá mi jẹun pọ̀ sì gbé gìgísẹ̀ rẹ̀ sí mi. Ṣẹ́gbọ́n báyìí, kí ẹnikẹ́ni kó má ṣe fojú àbùkù wo Bíbélì, kí a má rí ẹnikẹ́ni nínú àwa tá a gbà yẹn rere kẹ́ ẹ máa fojú láì fi wo májẹ̀mú láéláé, torí ìwé mímọ́ ni. Ọba ògo jẹ́rìí wípé gbogbo ìwé mímọ́ ni, láti Genesis títí dé Málákì ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àwa kó papọ̀ fún wa àti májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun, láti Genesis títí dé ìfihàn ìwé mímọ́ ni. Ọba ògo tó bẹ̀rẹ̀ ńlọ parí ìwé mímọ́ sí ìwé ìfihàn, ó sì ṣèdí díẹ̀. Tí a bá ń sọ nípa ògo ẹni náà tí ń bọ̀, tí àwọn èèyàn májẹ̀mú láéláé tí wọ́n ń wọ̀nà fún, ìjẹ́wọ́ olórí àlùfáà gan fi hàn. Ó fi ògo Kristi hàn. Ẹ já wo ìjẹ́wọ́ olórí àlùfáà nípa Jésù Kristi. Máàkù orí 14 ẹsẹ̀ 16 sí ẹsẹ̀ 61 àti ẹsẹ̀ 62. Máàkù orí 14 ẹsẹ̀ 61 àti ẹsẹ̀ 62. Ẹ gbọ́rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ àmú kó lè bá yé wa ní ẹsẹ̀ 60. Olórí àlùfáà sì dìde dúró láàrin, ó sì bi Jésù léèrè wípé, ìwọ kò dáhùn kan kémi kí lè èyí tí àwọn wọ̀nyí ń jẹ́rìí sí ọ? Ṣùgbọ́n Jésù dákẹ́, kò sì dáhùn ohun kan. Olórí àlùfáà sì tún bi léèrè. Ó wí fún un pé, ìwọ ni Kristi náà, ọmọ olùbùkún ni. Jésù pé, èmi ni. Àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n sọ pé Jésù sọ pé ó ní Kristi, kò sọ pé ó èmi ni. Ẹ̀yin ó sì rí ọmọ ènìyàn jókòó ní ọwọ́ ọ̀tún agbára, yóò sì wá kí inú àwọ̀ sánmọ̀ ọ̀run wá. Èyí tí Olúwa sọ yìí nínú Dáníẹ́lì orí 7 ẹsẹ̀ 13 ló wà. Jẹ́ àtẹríba ká gbàdúrà. Ọba ògo, òtítọ́ lọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ rẹ láì sì ní ọ̀kalẹ̀ lọ́run, kò yí padà. Jẹ́ kí gbogbo àwọn èèyàn rẹ tí wọ́n gbàgbọ́ àtàwọn èèyàn rẹ tí wọn ò tí ì gbàgbọ́, dá ìpòǹgbẹ sí àyà wọn láti máa wá ọ. Jẹ́ kí òye kó yé wọn pé ìwọ Kristi nìkan ló lè kún àlàfo ọkàn wọn. Ní tí wọ́n ń wá nú ayé kò lè mú tẹ́lọ́rùn bá ẹnikẹ́ni. Ògo ní forúkọ rẹ o.
Jésù Kristi Olúwa wa. Àmín.